ìjà parí ọ̀tẹ̀ bùṣe láàrin Ọọ̀ni àti Aláàfin lẹ́yìn ìṣẹ̀lẹ̀ bí ọba Ọ̀wọ́adé ṣe fi aṣọ wé gbohùngbohùn tó má gbà lọ́wọ́ ọba Ògúnwùsì. ìṣẹ̀lẹ̀ ńlá ló mọ̀ wáyé nílùú Èkó ní ilé ìtura Èkó Hotel nígbà tí àwọn orí adé méjì nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe gbáǹkú-gbáǹkú sí ara wọn. àwọn ọba méjèèjì náà ni Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì, àti Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé Orúmọgàlẹ̀ àkọ́kọ́ níbi ayẹyẹ ọjọ́ ìbí 70 ọdún gbajúmọ̀ olókoòwò kan Kensington Adébútú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀bú. ó ní àwọn orí adé méjèèjì náà ó ní wọ́n ti gapá sí ara wọn. ìṣẹ̀lẹ̀ aáwọ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin ó mà tún fi ojú hàn níbi ayẹyẹ ọjọ́ ìbí náà, níbi tí Ọọ̀ni ti kọ́kọ́ sọ̀rọ̀ tó sì gbé gbohùngbohùn fún Aláàfin ẹni tó dúró sí ẹgbẹ́ rẹ̀ pé kí òun náà sọ̀rọ̀. Ọọ̀ni ẹni tó kàn gbé gbohùngbohùn fún Aláàfin láì wo ojú rẹ̀, ó kàn ń wo ọ̀kánkán ni, èyí tó fi hàn pé àárín wọn kò mọ̀ gùn. bákan náà ní kété tí Aláàfin tó sì tẹ́wọ́ gba gbohùngbohùn náà, ìmọ̀ ló mọ̀ kọ ojú sẹ́yìn sí ọ̀dọ̀ ẹ̀ṣọ́ rẹ̀ kan tó mọ̀ dúró tì í. ẹ̀ṣọ́ náà ó sì lọ yára mú aṣọ ìnujú tí a mọ̀ sí hankachifu tuntun méjì jáde tó fi wé ẹnu àti ara gbohùngbohùn náà. lẹ́yìn tí wọ́n mọ̀ wí ara gbohùngbohùn náà tán pẹ̀lú aṣọ ìnujú yìí, ó ní Aláàfin òun ló tó lè sọ̀rọ̀. fídíò bí ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe wáyé ó mọ̀ ló mọ̀ lu orí ayélujára pa, èyí tí kò dùn mọ́ ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú. ṣe ni ọ̀pọ̀ èèyàn ń kọminú pé báwo ni àwọn àgbà méjì yóò ṣe máa sọ̀rọ̀ bí èwe. wàyí o, lẹ́yìn tí fídíò bí Ọọ̀ni àti Aláàfin bí wọ́n ṣe ṣe gbáǹkú-gbáǹkú sí ara wọn tó mọ̀ jáde sórí ayélujára, ìròyìn ti jáde pé ogun ti parí ọ̀tẹ̀ ti bùṣe láàrin àwọn orí adé méjèèjì náà. àtẹ̀jáde kan tó mọ̀ jáde sọ́wọ́ àwọn akọ̀ròyìn láti ààfin Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ó mọ̀ ló mọ̀ fìdí ìgbésẹ̀ náà òun ló fi múlẹ̀. àtẹ̀jáde náà ó ní Bàbá Ìjẹ̀bú tó ṣe ọjọ́ ìbí náà tó tún jẹ́ Odòlẹ̀ Oòduà ó mọ̀ ló mọ̀ dóòlà aáwọ̀ láàrin àwọn orí adé méjèèjì náà ní ọjọ́ Ẹtì Friday níbi ayẹyẹ ọjọ́ ìbí náà. òun sì ní ìgbésẹ̀ àlàáfíà náà òun ló ti wáyé nílùú Èkó táwọn àgbà ọba méjèèjì náà tí wọ́n sì fi ọwọ́ sọ̀yà pé àwọn yóò gba àlàáfíà, ìbọ̀wọ̀ fún ara ẹni àti àgbéga ilẹ̀ Yorùbá láàyè. àwọn ọba méjèèjì náà wọ́n wá béèrè fún ìjíròrò àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìtẹ́ ìṣẹ̀ǹbáyé méjèèjì, pẹ̀lú àfikún pé láti ipasẹ̀ ìfẹ́ nìkan ó ní ìlọsíwájú òun ló fi lè bá ilẹ̀ Yorùbá. ọjọ́ mánigbàgbé ni ọjọ́ òní ó mọ̀ ló mọ̀ jẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá. a sì ti mú ní ọ̀kúnkúndùn láti wá ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin, ká sì ṣe àgbéga ẹ̀mí ìbọ̀wọ̀ fún ara ẹni tí a jogún láti ọwọ́ àwọn baba ńlá wa o. níbi ètò ìdóòlà aáwọ̀ náà ó tún ni wọ́n ti kéde àgbékalẹ̀ ìgbìmọ̀ àpapọ̀ tó wà fún ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá. àfojúsùn ìgbìmọ̀ náà ó ní láti gbájúmọ́ ìpèsè àlàáfíà, ààbò àwọn àṣà wa àti wíwá àgbéga ètò ọrọ̀ ajé pẹ̀lú ìgbáyégbádùn àwùjọ yíká ilẹ̀ Káàárọ̀ Oòjíire. nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, bàbá ọlọ́jọ̀bí Kensington Adébútú ó fi ayọ̀ rẹ̀ ó mà fi hàn pé ìdóòlà aáwọ̀ àwọn orí adé méjèèjì náà ó mà sí ojú òun o. ó wá ṣe àpèjúwe ìgbésẹ̀ náà bí èyí tí ó mú ìrẹ́pọ̀ àti ìlọsíwájú bá gbogbo ọmọ Yorùbá lápapọ̀. lára àwọn èèkànlú tó mà péjú síbi ètò náà ní àwọn ọba aláyé, gbajúmọ̀ àwọn ọmọ Yorùbá àti àwọn agbásàgà nílẹ̀ Yorùbá. ogun ti tán ọ̀tẹ̀ ti tán o, àlàáfíà ló kù. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o. òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.